A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Iléeṣẹ́ ológun ti sin òkú olóògbé Kọ̀mándà 29 Joint Task Force Brigade Brigadier General Hussaini Brahima, Captain Ismail àti àwọn ológun mìíràn tí wọ́n ṣekú pa lẹ́yìn ìkọlù àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Borno. Ìkọlù tí ó wáyé ní ọjọ́ 9 oṣù kẹrin ni àwọn afurasí ọmọ ẹgbẹ́ Boko Haram àti ISWAP ti ṣe ìkọlù alápapọ̀ sí ibùdó ológun ní Benishek, ìlú kan ní ìjọba ìbílẹ̀ Kaga ní ojúnà márosẹ̀ Maiduguri sí Damaturu. Èyí ń wáyé bí ikọ̀ ológun 115 Task Force Battalion ṣe kojú ìkọlù àwọn afurasí adàlúrú lánàá Ọjọ́rú. Nínú àtẹ̀jáde tí wọ́n fi sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook iléeṣẹ́ ológun lánàá ni wọ́n ti ṣàlàyé wípé wọ́n sin àwọn akọni ológun sí ìtẹ́ òkú Maimalari Cantonment ní Maiduguri. Iléeṣẹ́ ológun ṣàlàyé wípé láàrin ẹkún òun ìpayín keke ni ẹbí àti alábàáṣiṣẹ́pọ̀ gbogbo àwọn ológun tí wọ́n ṣubú lójú ìjà tí wọ́n fún ní ayẹyẹ ìkẹyìn láti fi mọ rírì iṣẹ́ takuntakun lórí ìdáàbòbò orílẹ̀-èdè. Lára àwọn èèyàn jàǹkàn-jàǹkàn tí wọ́n wà níbi ìsìnkú láti rí gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum, mínísítà agbèfọ́ba Christopher Musa pẹ̀lú àwọn olórí ológun àti ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba. Níbi ìkọlù àná ni a ti gbọ́ wípé afurasí adàlúrú ṣekú pa ológun 4 láti 115 Task Force Battalion ní ìjọba ìbílẹ̀ Askira Uba, ìpínlẹ̀ Borno. Ìwádìí sọ di mímọ̀ wípé níbi ìkọlù tí ó wáyé láàrin aago 12 ọ̀sán àná Ọjọ́rú ni àwọn ológun yìí ti di olóògbé. Orísun ìròyìn láti iléeṣẹ́ ológun ní àwọn adàlúrú wọ̀nyí dé pẹ̀lú ohun ìjà olóró tí ó ní agbára superior ammunition síbi ìkọlù tí ó fẹ́ gbà wọ́n tó wákàtí kan. Ó ní lójijì ni adàlúrú dé bá wọn ṣùgbọ́n àwọn ológun dúró ṣinṣin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Akẹ́kọ̀ọ́ ẹni 20 ọdún kan láti Ifásitì Ìjọba Àpapọ̀ Èkó UNILAG ti ṣàlàyé fún ilé-ẹjọ́ gíga kan tó fìkàlẹ̀ sí ìlú Ìkẹjà, ìpínlẹ̀ Èkó, bí olùkọ́ ẹni ọdún 53 53 Samuel Obinna Ojogbo ṣe fi tipátipá bá a ní àjọṣepọ̀ nínú ọ́fíìsì rẹ̀. Níbi ìgbẹ́jọ́ àná ni akẹ́kọ̀ọ́ yìí ti ṣàlàyé níwájú adájọ́ Oyindamola Ogala níbi ó ti ń jẹ́rìí gẹ́gẹ́ bí ẹlẹ́rìí àkọ́kọ́ lórí ẹ̀sùn Ojogbo tó ń lọ lọ́wọ́. Ìjọba ìpínlẹ̀ Èkó pé ẹ̀sùn sí ilé-ẹjọ́ tako Ojogbo lórí ẹ̀sùn oníkókó méjì tí ó dá lórí ìfipábánilò àti ìtàbùkù rape and sexual assault. Abánirojọ́ A.O. Asisi tí ó darí ìgbẹ́jọ́ ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2025 láàrin aago 12 ọ̀sán nínú ọgbà Ifásitì Àkọkà. Akẹ́kọ̀ọ́ yìí ṣàlàyé wípé nígbà tí ó kù ọ̀la kí ìṣẹ̀lẹ̀ yìí wáyé, òun ń kọ ìdánwò lọ́wọ́ ni afẹ̀sùnkàn wá bá a béèrè bóyá ohun tí òun kọ ni ó jáde nínú ìdánwò. Lòun bá dá a lóhùn wípé bẹ́ẹ̀ ni. Ló bá ní kí òun fi ọkàn balẹ̀ wá bá a nínú ọ́fíìsì bí òun bá parí ìdánwò. Akẹ́kọ̀ọ́ yìí ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lòun gbìyànjú àti lọ rí i ní ọ́fíìsì tí òun kò bá a. Nígbà tí ó di ọjọ́ kejì lòun pàdé rẹ̀ nítòsí fakọ́ọ́tì ni olùkọ́ yìí bá ṣẹ́wọ́ sí i wípé kí ó dúró. Lẹ́yìn tí ó parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ẹni ń bá rojọ́ ni àwọn méjèèjì jọ lọ sí ọ́fíìsì rẹ̀. Akẹ́kọ̀ọ́ ṣe àpèjúwe ọ́fíìsì rẹ̀ ní èyí tí wọ́n kọ́ sí abẹ́ ilẹ̀ underground. Kò sí akọ̀wé, secretary tàbí fèrèsé. Níbi wọ́n ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ni akẹ́kọ̀ọ́bìnrin méjì ti wọlé wá bá a lórí ìdánrawò tẹ́sítì méjì tí wọ́n pàdánù ṣùgbọ́n olùkọ́ yìí lé wọn dànù kí wọ́n má bàa dí lọ́wọ́ iṣẹ́. Bí àwọn wọ̀nyí ṣe bọ́ síta, wọn ò tilẹ̀kùn. Bí òun ṣe dìde láti lọ tilẹ̀kùn ni olùkọ́ gbáyà tí ó fi tì í sórí ìjókòó tìmùtìmù couch tí ó ṣe bẹ́ẹ̀ bá a ní àjọṣepọ̀ tipátipá. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ni afẹ̀sùnkàn ṣèlérí àṣeyọrí lórí ìkẹ́kọ̀ọ́ rẹ̀. Akẹ́kọ̀ọ́ ní pẹ̀lú ẹkún ni òun fi ọ́fíìsì rẹ̀ sílẹ̀ kí ó tó lọ fi ẹjọ́ rẹ̀ sùn. Gbẹ̀yìngbẹ́yín ẹ̀sùn dé Gender Unity ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Bariga. Lẹ́yìn gbogbo atótónu ni adájọ́ Ogala sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 27 oṣù kẹrin ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́
ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti jáwọ́ nínú ẹ̀sùn àtìlẹ́yìn owó fún àwọn adàlúrú tí yóò pè tako AGF àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ àná àgbà amòfin Abubakar Malami àti ọmọkùnrin rẹ̀ Abdulazeez. Ìjọba àpapọ̀ nípasẹ̀ adarí ikọ̀ agbẹjọ́rò rẹ̀ àgbà amòfin Akinlolu Kehinde ni ó gbé ìgbésẹ̀ yìí láti fi ṣe àtúpalẹ̀ ẹ̀sùn illegal possession of arms and ammunition. Agbẹjọ́rò afẹ̀sùnkàn Shuaibu Arura tí òun náà kò ṣe lòdì sí ìgbésẹ̀ yìí wá rọ ilé-ẹjọ́ kí ó mú kí ẹ̀bẹ̀ fún ìyọ̀ǹda wọn fẹsẹ̀ múlẹ̀. Lẹ́yìn èyí ni adájọ́ Joyce Abdulmalik fìdí ẹ̀ múlẹ̀ wípé kí ìyọ̀ǹda tí wọ́n fún afẹ̀sùnkàn ní ọjọ́ 27 oṣù kejì ṣì tẹ̀síwájú pẹ̀lú gbogbo gbèdéke wọn tí wọ́n ti yanjú. Adájọ́ wá fi ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 26 oṣù kẹfà. Bí a kò bá gbàgbé wípé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ni ó fi ojú Malami àti ọmọkùnrin rẹ̀ bá ilé-ẹjọ́ ní ọjọ́ 3 oṣù kejì lórí ẹ̀sùn ìrànlọ́wọ́ owó fún àwọn adàlúrú àti bí ó ṣe kọ̀ àti gbé ìgbésẹ̀ lórí ẹ̀sùn àwọn adàlúrú tí wọ́n gbé wá sí iwájú rẹ̀ nígbà ìṣàkóso gẹ́gẹ́ bí AGF. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti ba ìmọ̀ àwọn adàlúrú jẹ́ pẹ̀lú bí wọ́n ti pètepèrò àti ṣe ìkọlù àdó olóró ní ìlú Àkúrẹ́ tí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 6 tí wọ́n lọ́wọ́ nínú ẹ̀sùn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ CP Lawal Adébọ̀wálé ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lónìí ní ìlú Àkúrẹ́. Lawal ṣàlàyé wípé bákan náà ni ikọ̀ ọlọ́pàá gba gbogbo ohun tí wọ́n fura wípé ó jẹ́ ohun èlò àdó olóró lọ́wọ́ àwọn afurasí. Àwọn afurasí ni wọ́n ṣe ìdánimọ̀ orúkọ wọn sí Adékúnlé Prosper 56 years, Òjó Olúmídé 39 years, Tọ́pẹ́ Kọ́láwọlé 40, Ahmed Soliu 40, Bọ́lájí Adébọ̀wálé 46 àti Gbádébọ̀ Abídèmí 43 tí ó jẹ́ obìnrin. Kọmíṣánná ọlọ́pàá ní ọjọ́ 15 oṣù kẹrin ni ọwọ́ tó àwọn wọ̀nyí lẹ́yìn tí wọ́n gba ìròyìn lórí iṣẹ́ láabi wọn láàrin ìpínlẹ̀ Ondo àti agbègbè rẹ̀. Lọ́gán ni wọ́n darí ikọ̀ ọlọ́pàá lọ agbègbè tí wọ́n fi rí àwọn afurasí mú kí wọ́n tó ríbi ṣiṣẹ́ láabi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lónìí ni iléeṣẹ́ ààrẹ ké sí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Atiku Abubakar kí ó jọ̀wọ́ èròǹgbà rẹ̀ àti díje du ipò ààrẹ ní ọdún 2027 bí wọ́n ti ní ó ti kan àwọn ará ẹkùn gúúsù àti gba ipò agbára lábẹ́ ìṣẹ̀dálẹ̀ ètò agbára amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú. Báyọ̀ Ọ̀nànúgà ni ó pe ìpè yìí pẹ̀lú àtẹ̀jáde tí ó fi sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X níbi tí ó ti bu ẹnu àtẹ́ lu èròǹgbà Atiku àti díje tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìgbésẹ̀ self-serving tí ó ṣe lòdì sí òfin pínpín ẹkùn àríwá sí gúúsù. Ọ̀nànúgà ní ipò Atiku níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kò lọ pẹ̀lú ètò òṣèlú tí ó ti ràn wọ́n lọ́wọ́ láti mú àlàáfíà bá ìjọba àwarawa láti ọdún 1999. Atiku tí ó jẹ́ ọ̀kan lára àwọn adarí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán àná wípé òun yóò tún díje du ipò ààrẹ fún ìgbà ìkẹyìn ní ọdún 2027. Ọ̀nànúgà ní Atiku yóò lè gbọ́n gẹ́gẹ́ bí ó ti kọ. Ó fi ẹ̀sùn kan igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí wípé ó ń gbìyànjú àti ba ìlànà ètò ẹlẹ́kùnjẹkùn jẹ́. Ó ṣe ìrántí ìgbà ìdìbò ọdún 2023 níbi tí Atiku tí ó jẹ́ olùdíje láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti kọ etí ìgbọ̀nyin sí ìlànà pín-ire-láàre ẹlẹ́kùnjẹkùn (zoning tradition) pẹ̀lú bí ó ti díje láti gba ipò lọ́wọ́ akẹgbẹ́ rẹ̀ láti ẹkùn àríwá tí ó ti parí sáà méjì.
Ọ̀nànúgà ní èyí yọrí sí gbọ́nmi-sí-omi-ò-tó àti ìpínyà láàrin ẹgbẹ́ PDP tí ó padà mú ìjákulẹ̀ bá Àtíkù níbi ìdìbò. Ó fi kún un wípé ó jọ bí ìgbà tí igbákejì ààrẹ àtijọ́ ti gbáradì àti mú kí ìtàn sọ ara rẹ̀ ní ọdún 2027. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ bu ẹnu àtẹ́ lu àríyànjiyàn Àtíkù wípé pínpín ẹlẹ́kùn-jẹkùn kò lè dí òun lọ́wọ́ nítorí ará ẹkùn gúúsù ti pẹ́ lórí oyè ju ará àríwá lọ láti ọdún 1999. Ó ṣe àpèjúwe ọ̀rọ̀ yìí ní jìbìtì dubious political arithmetic nítorí àwáwí Àtíkù jẹyọ látara ikú ààrẹ àtijọ́ Umaru Musa Yar'Adua lẹ́nu ìṣèjọba tí ó yọrí sí bí igbákejì rẹ̀ Goodluck Jonathan ṣe gba ipò. Ọ̀nànúgà ní lẹ́yìn tí ààrẹ àná Muhammadu Buhari parí sáà ọdún mẹ́jọ ní ọ́fíìsì, ó lẹ́tọ̀ọ́ fún ààrẹ Bọ́lá Tinubu láti parí sáà ọdún mẹ́jọ tirẹ̀. Agbẹnusọ ààrẹ parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ìmọ̀ràn fún Àtíkù kí ó gbàgbé nípa èròǹgbà àti díje lẹ́ẹ̀kan sí i nítorí òfò ni yóò padà yọrí sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olókoòwò ilẹ̀ Nàìjíríà Isaac Fayose ti bu ẹnu àtẹ́ lu Atiku Abubakar lórí èròǹgbà rẹ̀ àti díje du ipò ààrẹ ní ọdún 2027 bí ó ti ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìmọtara-ẹni-nìkan selfish and ill-timed. Ó ní ṣe wípé Atiku fẹ́ padà wá láti ṣe kíni láti díje mìíràn. Èyí ṣe àpẹẹrẹ wípé ó jẹ́ adarí onímọ̀tara-rẹ̀-nìkan. Àbí báwo ni Atiku ṣe máa rò lọ́kàn àti padà wá díje? Níbo ni agbára òun wà níbi tí 70% ọmọ Nàìjíríà ti wà lábẹ́ 50 ọdún tàbí 60? Kí ló ń ṣẹlẹ̀? Ìmọtara-ẹni-nìkan gbáà ni èyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.